mẹ́sẹ̀jì rẹ fún gbogbo ẹ̀yin ẹbí Olúfìmọ̀, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, ọ̀rọ̀ pàtàkì lélẹ̀ fún ẹ̀yin ẹbí Olúfìmọ̀, because mo kọ́kọ́ gbọ́ composition mi yìí náà, follow ń bẹ̀, kó dẹ̀ subscribe sí channel mi, kó follow mi. Máa gbórin Òṣùpá fi gbáyé, máa gbórin Òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀ o, máa gbórin Òṣùpá o máa rọ́gbọ́n kọ́, máa gbórin Òṣùpá fi gbáyé, máa gbórin Òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀ o, máa gbórin Òṣùpá o máa rọ́gbọ́n kọ́. Mo ní kó máa gbórin Òṣùpá kó fi gbáyé, ọ̀rẹ́ wa. Máa gbórin Òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀ o, tó bá ń gbórin Òṣùpá o máa rọ́gbọ́n kọ́. Máa gbórin Òṣùpá fi gbáyé, máa gbórin Òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀, tó bá ń gbórin Òṣùpá o máa rọ́gbọ́n kọ́. Couples gbórin Òṣùpá wọ́n fi kọ́gbọ́n, àwọn couples wọ́n gbórin Òṣùpá fi kọ́gbọ́n. Ilé wọn ládùn ó tún lóyin nínú, nígbẹ̀yìn ọ̀rọ̀ ẹbí wọn dẹ̀ bí aláyọ̀ o, nígbẹ̀yìn ọ̀rọ̀ ilé wọn dilé ọlọ́lá. Máa gbórin Òṣùpá fi kọ́gbọ́n, máa gbórin Òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀ o, tó bá ń gbórin Òṣùpá o máa rọ́gbọ́n kọ́. Ó fọ́kọ̀ gan wàláì, ó ti ṣe fọ́kọ̀ tó pọ̀. Kí ni reason ni pé òun gbóṣùpá o ò já, láì kí n ṣajá tán so mọ́lẹ̀ lọ́jà. Ó yẹ kó improve, a ṣe máa gbóṣùpá tó ò ní já Òṣùpá. No, ó ń ṣe pé mò ń bu ẹbọ, ṣó mọ reason ni pé ó rántí ìgbà kan tó ń dààmú gan, tí fìtínà ayé fẹ́ gbé ẹ lọ, tógun ayé ti fẹ́ consume ẹ. O tí ẹ rí inú rọmọ, you find it difficult to think straight. Ó lọ bá ń fa, wọ́n wá jẹ́ kó mọ̀ pé kó padà sọ́dọ̀ Ọlọ́run, kó lọ máa ṣàdúrà, kó bá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. Òkè wákàtí márùn-ún ò ń bẹ lọ́n ní gbogbo ìgbà, tọ̀sán tòru, nítorí kó wá lè sùn, ó wá ń ṣe àìsùn. Ìgbà tó wá sùn tán kọ́ ló bá tún ń sùn. Ó ti fọ́kọ̀, ó ti fẹ́ ru ẹ sọ ajá bẹ́yẹn, bí kéèyàn lọ fẹ́ rù sólè. Ẹrù ẹ tó jẹ́ ẹran fi sọ, ẹrù ẹ tó jẹ́ egun ó fi sọ ajá. Definition oorun tó ń sùn nìyẹn. Bó mọ̀ pé oko kì í fà lágbàro, ẹni lóko lóko ń fẹ́. Oko ìfà lágbàro, ẹni lóko lóko ń fẹ́. Oko ìfà lágbàro, ẹni lóko lóko ń fẹ́. Oko ìfà lágbàro, ẹni lóko lóko ń fẹ́. Ti pé ọ̀tá ń sáré kán má fà wá bú wọn o, àwa náà ń sáré pé kọ́tà máa yọ̀. Orin yẹn lọ fà gan, ó jìnnà ju bí wọ́n ṣe ń lọ fà. Kọ́tà tó má lè rí ẹ mú, mo gbìyànjú ni. So ó dàbí ọ̀rọ̀ tí mo sọ nínú orin mi kan tí mo ṣe bí last year fún Laylatul Qadri, mo fi sọ pàtàkì òru. Mo ní Laylatul Qadri lọ́ba òru, lóru ọjọ́ yẹn àwọn màláíkà wọ́n sọ̀kalẹ̀ gan, àánú Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lómi á bá wọn wá, ìkẹ́ Ọlọ́run lórí ẹrú ẹ̀ tilẹ̀ àfìmọ̀, jẹ́ kán bá ẹ lórí ìbádà, dákun má ṣọ̀lẹ o. Jẹ́ kán bá ẹ lórí ìbádà, dákun má ṣọ̀lẹ. Ẹni lógun tó gun ọ̀hún gùn, tó tún kúndùn òun dey play. Dìde wake up, dìde gbéra nílẹ̀, tó bá fẹ́ gbọ́ pẹ́ òru kan ń bọ̀ wá tó jọba òru. Laylatul Qadri ṣálóru ọ̀hún, bọ́lọ́hún bá ka ẹyẹ láti bá pàdé,
tètè tọrọ oore níbẹ̀ kí o má sùn lọ o. Mo ṣe gba Lailatul Qadr nìkan kàn bọ́ sásìkò gbà yẹn ni. Lailatul Qadr nìkan kọ́kọ́ ni wọ́n máa dáhùn mọ́jọ́, máa ṣàdúrà everyday, máa ṣàdúrà ló ń jẹ àsọdọ̀mí wa máa mú. Oyè ẹ̀ nǹkan tí mò ń sọ fún ẹ, yes na bọ́rọ̀ yẹn ṣe lọ nìyẹn. Kò ṣe dúró wò ó, a kì í sùn o ò gẹ̀tẹ̀, o fẹ́ sùn bọ̀ ò ń sùn. The only sísùn tó o lè sùn látòjú oorun ni kó sùn látòrí bẹ́ẹ̀dì kó jábọ́ sílẹ̀ lẹ́nu yàrá ẹ̀. Ọlọ́run tó wá lè ṣàánú ẹ kó jẹ́ kó o lẹ tiles. Ọ̀pọ̀ tó o bá lẹ tiles, uncle daddy tẹ́ ẹ̀ bá lẹ tiles, tó bá jẹ́ pé lẹ́lẹ́ floor tó lọ ṣe gbágungbàgun ni orí lè lọ yọ kókó. Bá yọ kókó kan bí aka tó dúkẹ́ orí lè fọ́n ká. Ọ̀rọ̀ yẹn gùn ó long, má ṣe rí mọ́ òun sùn jù ó sùn. Èèyàn kì í sùn. Ẹni tó fẹ́ bà tèèyàn jẹ́ kò sùn. Ẹni tá a fẹ́ bà tiẹ̀ jẹ́ òun mọ́run lọ́kùnkúndùn. Kò jọra wọn, èèyàn ti fail bẹ́ẹ̀, Ọlọ́run má yẹ ká fail. Tó bá ti jí tó kírun tó ṣàdúrà tó bẹ lọ́hùn tán tó ti ṣe exercise tó ti mu warm water láàárọ̀, the next thing ni kó gbọ́ òṣùpá, kó schedule time ẹ, kó time ara ẹ gbọ́ òṣùpá. So ti yé ẹ, ó máa fún ẹ ní guide, whether directly or indirectly, you will know the next line of action. I don't know if you're getting it. So bó ṣe lọ nìyẹn. So tí mo ń try láti jẹ́ kó mọ̀ ni wípé èèyàn méjì lógún máa ń dojú kọ. Ẹni tó ń prepare kógun tó dé àtẹni tí kò prepare kógun tó dé. Ogun máa consume ẹni tí kò prepare, ogun máa rebuild ẹni tó ń prepare. Tó bá yẹ pé kò tún yé dáadáa náà, ok, message tí mo ń try láti pass tí mo sọ fún ẹ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó wà ní wípé ogun tó ń bọ̀ má jẹ́ kó bá ẹ lójú oorun. Ó ti yé ẹ. So class dismissed now. Peace out.